ìyókù o ìyìn olólùfẹ́ mi lúlé lóko lọ́nà lájò lẹ́yìn odi ìjẹ́ àjọ múra fún iléyá àtọdún yìí ìtẹ̀lé mi. ìyìn tèmi lúlé èèyàn aṣọ kì mo fẹ́ hàn lèyí tí kì mi hàn yìí ni àbí èyí aṣọ kì mi padà múlẹ̀ yìí ṣe nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀sùn ìjẹ́ wa lo ìyàn ẹ̀ṣọ́ ìmọ̀bínú yìí èèyàn mi ìkan nínú ìyàn ẹ̀ta líké wọn á gbé kò mí ìyá bọ̀ kí ni Yorùbá bọ̀ ìmọ̀bínú ìjẹ́ a máa bẹ́ tòrí a lọ ìyàn ẹ̀ṣọ́ kì mí fẹ́ lò lè yí ẹ̀gbà ọwọ́ mìíràn lè yí iṣẹ́ àti méjì ẹ̀gbà ọwọ́ fún ọwọ́ ọ̀tún ẹ̀gbà ọwọ́ fún ọwọ́ ọ̀tún òrùka òrùka yẹtí kí mi lo yẹtí èwo ni kí mi lò oríṣi méjì ìyìn tèmi ìyẹn mi ò ṣé mo sùn ìyàn mi dáadáa ìkan nínú ìyàn ẹ̀ta ọkọ̀ ti ké mẹ́bọ̀ ìyàn mẹ́ṣẹ̀mọ́ ìyàn ẹ̀ta ọkọ̀ ó fẹ́ kí mi jáde o èwo yóò yá ìpa kámẹ́rà kí mi bọ́ yẹtí mi kí mi bọ́ gbogbo kété rẹ̀ ìjàre kí mi sì lọ eré kan ìbọ̀ lórí Mobimpe TV ìjàre kí bá ti jáde ìbá mi eré yìí ó dùn ó lóyin ọláta ó níyọ̀ ó ní kété rẹ̀ kété òní ní ìyá gbádùn rẹ̀ èèyàn mi ìjẹ́ àlọ́ Mobimpe TV kí a lọ wo eré kí bá ti jáde iṣẹ́ wọn ìṣeré. ẹ̀yin tèmi ìyókù yọra o ẹ kú dédé ìwòyí ẹ kú bí ojú ọjọ́ ṣe rí èní á dára fún gbogbo wa nínú gbé sọnù bí ò ṣe bí ọmọ o Mobimpe nìyẹn o òun lẹ́rí yẹn o Ayà Adédìméjì ọmọ wa lẹ́kìtì màmá Ìbẹta òun lẹ́rí yẹn o ẹ rí wípé ọmọ Èkìtì gidi ni tó jẹ́ wípé ó máa ń fi Èkìtì ó máa ń fi yangàn ẹ rí bó ṣe sọ èdè Èkìtì lóòótọ́ Èkìtì Yorùbá ló sọ gẹ́gẹ́ bí èmi náà ṣe máa ń sọ Yorù Èkìtì gbogbo yín lẹ gbọ́ ọmọ tó fi ń yangàn ni ó gbé àṣà àti ìṣe lárugẹ ẹ̀yin náà mọ̀ pé Mobimpe ìyá Ìbẹta kò gbẹ̀yìn nínú àwọn ọmọ Èkìtì tó jẹ́ pé wọ́n gbóríyìn káre jàre mo kí okú ọmọ ṣe ẹ wo ẹ̀yin tèmi nǹkan tó ń sọ ní bíbà yìí ni wípé ó ṣàlàyé fún yín pé ó ti múra òde àwọn Ìbẹta wọn ò fẹ́ kóun lọ mọ́ pé bó ṣe máa ń rí nìyẹn téèyàn bá ti ní àwọn ọmọ òkókó dání nǹkan tó ń ṣàlàyé ní ibẹ̀ yẹn ni wípé ó ní fíìmù nǹkan ń bọ̀ láìpẹ́ lórí YouTube kí gbogbo wa ká gbáradì láti bá òun wo múvì tó ń bọ̀ láìpẹ́ yìí nǹkan pàtàkì nínú gbogbo ọ̀rọ̀ tó sọ ní ibẹ̀ yẹn nìyẹn àti ọ̀rọ̀ àwọn Ìbẹta náà tún ṣe pàtàkì nínú ọ̀rọ̀ yẹn bí wọn ò ṣe fún láàyè láti pé kó lọ sí òde tó ń lọ ẹ wo ẹ jọ̀wọ́ ẹ̀yin tèmi ẹ bá Mobimpe ọmọ wa ni o ọmọ wa lẹ́kìtì ni o ọmọ olólùfẹ́ wa ni o gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò lédè Èkìtì olólùfẹ́ Ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì ẹ jọ̀wọ́ ẹ dìde kẹ lọ bá Mobimpe kẹ bá wò ó ẹ̀yin náà mọ̀ wípé Mobimpe kò sí fíìmù rẹ̀ tí ò kì í dára rárá bẹ̀rẹ̀ látòrí ìyàwó aláàjì àti bẹ́ẹ̀ lọ gbogbo rẹ̀ ló máa ń dára tó bá ti ń jáde báyìí lèmi náà ti ń wò tí mo dẹ̀ ti máa ń pín fún àwọn ènìyàn ẹjọ́ ẹ̀yin tèmi ẹ dìde kíákẹ́ ẹ̀yin olólùfẹ́ Mobimpe àti olólùfẹ́ wa létò lédè Èkìtì kẹ bá Mobimpe ìyá Ìbẹta kẹ bá wọn wò ó káre o èmi èjìrẹ́ òyìnlá kí ọba ọmọ Èkìtì Ayà ọmọ Èkìtì Èkìtì di méjì lọ́dọ̀ mi ọmọ olókè méjì takọ́tabo bíi ti Bímpé ọmọ wa ọmọ ẹkùn ní a o ìyá lọmọ eléyìí kò lè àdéwúre ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká pàdé ní comment section jọ̀wọ́ ẹ follow wa o kẹ subscribe kẹ comment kẹ bá wa share ẹ ṣé mo dúpẹ́ o ìyókù ìyanra ọmọdé ti dì sí o àdì àgẹ̀kanra o pàdé ìkọjà ẹ̀rẹ̀múrìn àríra ayé gbé síbi rẹ̀ o mọ́ lọ sí Èkìtì o.